Hey, ikú paró kò dágbére fáró, ikú pa àlùkò kò mọ̀ dágbére fósùn. Àmọ́ tí onírèsé bá kọ̀ tó lòun ò fín gbá mọ́, èyí tó ti fi sílẹ̀ kò ní parun wọn. Ikú mà dóró, ó mà ṣe o. King Adékọ́lá Rókàn Májàsádé one, gbajúmọ̀ olórin tó ń gbé lórílẹ̀‐èdè Amẹ́ríkà, ó mà kú lójijì. Wọ́n ní wípé àárọ̀ kùtù òní òun ni ìṣẹ̀lẹ̀ burúkú ìṣẹ̀lẹ̀, ṣùgbọ́n nǹkan tó ṣokùnfà ikú arákùnrin yìí kò tí ì yé ẹnikẹ́ni títí ó fi di àsìkò tí a kó ìròyìn yìí jọ papọ̀. Kí Ọlọ́run dákun dábọ̀ kí ó má ṣe gbogbo wa ní òkú ìsín yìí. À ń bẹ Olódù ọmọ àrè kí ó má dá wa sí àmì o. àyín sí bí ó bá ṣe ń lọ, ẹ jọ̀ọ́ ẹ gbìyànjú kẹ́rí wípé ẹ tẹ subscribe button yẹn kí a bá lè máa jẹ́ kó máa yé yín àwọn nǹkan ọ̀pọ̀lọpọ̀ tí kò yé yín. Nǹkan mìíràn tí a tún máa fi sí ojú òpó YouTube wa kí ó bá lè máa tẹ̀ yín lọ́wọ́, ẹ tan notification button yẹn sílẹ̀ o. Ẹ ṣeun, ó dàbọ̀. Thanks for watching. Kindly subscribe to our YouTube channel, Owutu FM Lagos. Bye.